Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Mo kí gbogbo ẹ̀yin Mùsùlùmí àgbáláyé. Mo kí gbogbo ẹ̀yin Mùsùlùmí ilẹ̀ Yorùbá. Bákan náà mo kí gbogbo ẹ̀yin bàbá. Mo kí gbogbo ẹ̀yin olórí ẹ̀sìn pátápátá. Mo kí wa kú àmójúbà oṣù Ramadan, oṣù àpọ́nlé, oṣù gẹ̀. Mo mọ̀ọ́mọ̀ ní sùúrù láti sọ̀rọ̀ yìí dínú àwẹ̀ ni. Nígbà tí mo gbọ́ àwọn fídíòs kan tí Alájà Kafilatu Kaola àti Alhaji Taofeek Akeugberu, mo lè sọ pé including ọ̀kan lọ́mọ, wọ́n á mọ̀ sí sùúrù bí ṣé wọ́n mọ̀ continue lọ tó bá dínú àwẹ̀ àbí wọ́n á stop síbẹ̀. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń rò àti wọ́ àtọmọ olórí ibú tó wà l'Amẹ́ríkà àtọmọ ẹran yẹn àtàwọn tó kù nígbà tó di ìjẹta immediately tí mo ṣetán níjẹta òun ni Muri Bariga òun ló rán ló pe ẹnìkan òun ò sí ńbẹ̀ òun ò ní kán lólé òun mo ní mọ́ sọ bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ mọ́ sí ńbẹ̀ kán tó lólé rẹ dandan ni kí wọ́n sọ fún ẹ wọ́n ti wá mú lẹ́tà yẹn wá ní tí wọ́n kọ́ rò tẹ́lẹ̀ òun ni wípé wọ́n kọ́ plan lórí pé àwọn fẹ́ mọ́ta mi lẹ̀. Ọ̀rọ̀ tó sọ wípé àwọn ẹ̀rí mi wípé mi gbọ́dọ̀ mọ́ tẹ́ndà ẹ̀ àwọn èèyàn ò rí díẹ̀ ń bẹ̀ láàárọ̀. Àwọn tí wọ́n plan tí dìdìrín ẹranko Taofeek tó jẹ́ leader wọn márùn-ún ni wọ́n. Dìdìrín ọmọ ẹranko tó wà ránṣẹ́ yìí tó lóun dúró tán ìwọ gan lọ kọ́kọ́ sọrú ẹni tí Taofeek jẹ́ torí ipò kì í so lódodo làwọn èèyàn fi rò pé rọ́ lòun pa nígbà náà ìwọ lọ kọ́ sọrú aburú tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ìwọ lọ kọ́ ròyìn bí kọ̀rọ̀ rẹ̀ ṣe burú tó láàrin òun àtọ́lọ́ ìwọ lọ kọ́ ròyìn bí ṣèitánù tí ń bẹ lẹ́ni ẹ̀ ṣe pọ̀ tó bá ń ṣe muamala bí èèyàn bá ṣe bísínẹ́sì pẹ̀lú ẹ̀ Taofeek ọmọ sáré kó wọn jà ń bẹ́ẹ̀ ni àṣírí rẹ̀ ó tú ẹranko ọmọ ìrankíran ọmọ ẹlẹ́ran ẹran fúnra ara rẹ̀ ẹran lọ́mọ listen to me ìwọ lẹ́ni tó kọ́kọ́ ṣàlàyé bí dìdìrín tó ń tẹ̀lé tó lóòdúró tán fún ìwọ lọ́kọ́ ṣàlàyé irú ẹni tó jẹ́ ẹranko tó ń tẹ̀lé ọ̀fọ́nú nítorí pé aburú lẹ́yìn méjèèjì jọ ń ṣe ló jẹ́ ẹrẹ́ tó yẹn olóríire kan ò ní súnmọ́ Taofeek. Gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí lórí ọ̀rọ̀ tó ń lọ ẹ ti jù bá yẹn lọ ẹ dákun àní mi ò lésì tí ń fẹ́ nìkankan ọba mi ń bá mi ń fèsì. Bọ́lọ́run bá àti gbèjà ẹ̀dá kí lÓlúwa ẹ̀ tó ń bínú sí Ọlọ́run dákun gbèjà mi jà lójú àbínú ẹ̀. Fún ẹni tẹ́ ń bú yẹn òkèlè ń wò ẹ̀ wò sàlẹ̀ èmi ni mo lọ sílùú Ìlọrin tí mo ní tírìpù kan yìí tó lè jọ náà tó ní tòní kò ì tán bẹ́ẹ̀. Wọ́n fẹ́ stage comeback ni àdẹ̀ní gbà ilẹ̀ Yorùbá ti lálàáfíà ní traditionalist ẹ̀ṣẹ̀ tó ga jù tí mo ṣẹ̀ wọ́n ni pé mo ń wá àlàáfíà nílẹ̀ Yorùbá olórí ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ náà tí wọ́n bá rí ẹnìkan arákùnrin tí mo ń wí tó bá fẹ́ bayé ẹnìkan jẹ́ àwa awẹ́ nìkan tó ti ṣe tó burú táwọn èèyàn ń ṣépè fún lọ́wọ́lọ́wọ́ àwa dragi ń tọ̀ ń lọ bá a káyọ̀ lè máa ṣépè fún wọn pọ̀ irú ẹ̀ lọmọ tó pààyàn nílọrin wọ́n fẹ́ dragi ní lọ wọ kéèsì ọmọ tó pààyàn ńlọrin pẹ̀lú pé ẹlẹ́bọ ni gbogbo ariwo yẹn àmọ́ àníyàn mi ó gbà mí sílẹ̀ trust táwọn èèyàn ti ní nínú mi pé àlàáfíà ni mo mọ̀ ń wá láyé ó gbà mí sílẹ̀ mi ò lọ́rọ̀ tí ń sọ lórí ẹ̀ jù bẹ́ẹ̀ yẹn lọ bọ́láhùn bá ti gbé ìjà wọn péjì wa tó ní over 300,000 wọ́n ti bàjẹ́ nítorí wàhálà tí wọ́n fà yìí náà ni wọ́n fẹ́ ká ní àyè tá a ti reply táwọn bá dá wàhálà sílẹ̀ ní wọ́n fi kọ́kọ́ hijack gbogbo péjì wa yányán lẹ́yìn pé hijack péjì wa ni a bẹ̀rẹ̀ sí ti géèmù yẹn wọlé one after another àmọ́ kò tú irun kankan lára wa èmi mọ̀ ní Akeugba Gold ọmọ Akeugberu òjò ní kí ṣẹ̀kẹ̀rẹ̀ dẹ̀ tí wọ́n bá ń kì mí pé ọmọ òjò pa ṣẹ̀kẹ̀rẹ̀ mọ́ dẹ̀ kò sí òjò tó lè rọ̀ kò lè dẹ̀ ṣẹ̀kẹ̀rẹ̀ ibi mo dúró sí àlàáfíà lẹ Yorùbá mi ò compromise ẹ̀ àlàáfíà ó jọba nílẹ̀ Yorùbá ìbàjẹ́ tẹ́lẹ̀ pọ́jì báyìí kan máa ṣe kiri àní bára wájà Muslim
ẹlẹ́sìn Christianity ẹlẹ́sìn traditionalist Yorùbá jọ ni wá àní dẹ̀sìn pọ̀ ni ó kálukú ọmọ ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ torí tí mò ń pariwo yẹn náà fi ń pariwo pé rí pé tẹ́ bá ti tọ́rọ̀ bá ti dọ̀rọ̀ àwọn traditionalist ní mo ń support àwọn traditionalist wallahi mi support wọn rí láyé justice ni mo ń ṣe bọ́rọ̀ bá ṣe wá ni mo ṣe tẹ̀lé níjọ́ mo dẹ̀ ti ń sọ̀rọ̀ lè rí nǹkan kan tí mo sọ tẹ́ sọ pé ọ̀sẹ̀ eléyìí ó dẹ̀ fail torí common sense ni mo fi ń sọ̀rọ̀ wisdom ni mo fi ń sọ̀rọ̀ aya Quran ni mo fi ń sọ̀rọ̀ kò lè fail tọrọ dodo ni Ọlọ́run tó dá mùsùlùmí ló dá Christianity òun ló dá traditionalist Ọlọ́run kápá kó mọ̀ dá wọn pẹ́ẹ́pẹ́ wáyé kó jẹ́ pàwọn mùsùlùmí nìkan ni nígbà Ọlọ́run ti dá wọn wáyé tèmi ti jẹ́ tí ń sọ pé kán kò láyé àjọ gbáyé lálàáfíà ni àjọ máa bẹ ní àjọ máa wọ́nà bílẹ̀ Yorùbá ó ṣe progress ní ìyẹn ní ọ̀ràn tí wọ́n dá majority sí tí wọn ò gbọdọ̀ rí mi lójú èpè ni èébú ni irọ́ pípamọ́ ni kò ní túmọ̀ kankan nítorí náà tó bá jinú Ramadan àwọn tí ń sanwó wá sí wa Ọlọ́run san yín lẹ́san dáadáa látòkè délẹ̀ ẹrú Ọlọ́run kan wọ́n ti láwọn fẹ́ gbórúkọ àwọn pamọ́ ní àwọn fẹ́ ṣe fi sabilillah ni ká mọ̀ máa dárúkọ bàbá náà Ọlọ́run san yín lẹ́san dáadáa ẹ wọ́n lọ́la ṣé wà bànà àwọn náà ò ní adárúkọ àwọn àmọ́ wọ́n deserve bàbá wọlá ṣé wà bànà ẹ̀ ní máa padà sí wọ́n ti sponsor wá sí wa láìmọye station kódà tó fi dórí tẹlifíṣàn tó popular ju gbogbo Nàìjíríà ọ̀kan l'Abuja ọ̀kan l'Èkó àwa ń bẹ ní Ramadan yìí kọ́nà ń ṣe ní rọrùn fún wa. a bá ń sọ̀rọ̀ ntọ́lọ́ ń kà kún láyé bẹ́ẹ̀ bá ti ń sọ̀rọ̀ ẹ̀sìn ẹ máa fi sẹ́rí tẹ́lẹ̀. Allah ó dé ẹ̀sìn tí ò ní sẹ́rí nú. Allah ó dé jàfà tí ò ní sẹ́rí nú. Allah ó dé pásítọ̀ tí ò ní sẹ́rí nú. èyíkéyìí orí ọjẹ́ ń bẹ̀ fi sẹ́rí kẹ́sìn. mo ti sọ láìmọye wá sí tó kọjá. pẹ̀lú ọmọ yẹn nítorí pé fẹ́ blackmail mi ó yá listing ìwọ náà wọ́n fẹ́ deport ẹ láti US ó ti wà lẹ̀ fún ẹ̀dì bámú ẹ̀wọ̀n ló padà parí ayé ẹ̀ sí kọ́kọ́ gbọ́ listing ẹ̀yin èèyàn gbọ́ o. mo ní pé inú àwọn tí ẹ kàn bá ẹ sòótọ́ ọ̀rọ̀ òun ni wọ́n wà ṣùgbọ́n wọn ò lè bẹ ẹ sòótọ́ ọ̀rọ̀ tó pé wọ́n ní àwọn náà ti dá àṣírí pamọ́ lọ́wọ́ ẹ̀. afa akéwùgbà gold alákùnrin ní yín o bọ̀ Saheed fẹ́ sọ yín di alábùkù àdè máa tọwọ́ bọ̀ yìí lójú ẹ̀gbọ́n a máa ti ọwọ́ bọ̀ yìí lójú torí pé àwọn ìwà àjẹtẹ́yìn náà ń wù nú ẹ̀sìn ó wọ́ọ̀sì ju àwọn àfa Saheed bú lọ. akéwùgbà gold ìbàjẹ́ yìí ju àwọn àfa Saheed bú lọ. àwọn obìnrin tó wá sọ́dọ̀ yín tẹ́ ń pariwo pé ó bá ń wọ́kọ ó bá ń wáya èyí tó wá sọ́dọ̀ yín pé òun wáya ṣé ẹ̀mọ́ ẹ̀bẹ̀ ṣe bá yé ẹ̀jẹ̀ ni ẹ̀mọ́ yìí tẹ́ fún lóyún nu wọn ni tẹ́ lọ gbalẹ̀ fún. akéwùgbà gold ẹni kó dìbọ́ǹkì ọ̀rọ̀ tí mo sọ yìí ìgbẹ́ náà àwọn tó bá ọ̀rọ̀ oyún ọ̀rọ̀ ọmọ ọkọ wá sọ́dọ̀ ẹ̀ bóyá kò bá wọn sùn. kí akéwùgbà gold àwọn àfa alábòsí ilẹ̀ Yorùbá kí wọ́n dìbọ́ǹkì ẹ̀. kéèmù wá gbé proof ẹni tó bá ayé ẹ̀jẹ̀ tó gbalé fún tó dàgbé sí ayé ẹ̀rù gbogbo ọ̀rọ̀ wa tiẹ̀ kí wá gbé jáde. àbí gbogbo àwọn tẹ́ gbé lọ sí Mọ́kà nígbà tẹ́ ti ń ṣe àgbèrò Mọ́kà. owó ìdáyà tẹ́ ń gbọ́ owó ẹran tẹ́ ń gbà ṣé gbogbo ẹ̀ lẹ́ ń pa ni. akéwùgbà gold tí ẹ̀ bá dẹ́yìn lẹ́yìn Saheed Shittu a máa tẹ ojú yín mọ́lẹ̀ gan. a máa tẹ ojú yín mọ́lẹ̀ àbẹ́jà wèrè ní ẹ̀gbádùn ni ẹ̀ náà ẹ̀ wọ́n ṣe ń rìn náà. bí mo ṣe ń bá yín sọ mọ̀ mọ́ bá yín sọ kó lè máa dùn yín ní kẹ́lẹ́ mọ̀ pé àwọn tí Saheed Shittu ń bú yẹn ó ń dún àwọn ọmọ tiwọn náà wèrè ní yín ní ẹ̀gbádùn ni. ẹ̀ ń sínwìn ní akéwùgbà gold ṣé àmọ́ gbogbo àwọn ìwà burúkú tẹ́ ṣe ni. ṣèbí chiefu mọ́mú Ọ̀yọ́ ló gbé yín lọ́dọ̀ ọba Aláàfin ṣèbí chiefu mọ́mú ló gbé yín lọ́dọ̀ Aláàfin ṣé bẹ́ẹ̀ ilẹ̀ bá a ní chiefu mọ́mú Ọ̀yọ́ àtọba àti ọba Aláàfin jẹ́ Aláàfin ọ̀fẹ́ Ọ̀yọ́ ṣé bẹ́ẹ̀ ilẹ̀ bá a ní wọn jẹ́ chiefu mọ́mú Ọ̀yọ́ inú àwọn àfáà tó kọ́ èmi ń kéwú ní Sùlẹ̀ Abíọ́lá ni wọ́n Sheikh Moshood alẹ́ Ọ̀yọ́ wí kọ́ tó jẹ ìmọ̀ọ́mù náà ti kọ́ mi ń kéwú ṣé báwọn lọ mú yín dọ́dọ̀ ọba Lámídì Ọọ̀ni of Ifẹ̀ ọba kínàpé náà Aláàfin of Ọ̀yọ́ ṣé wọn lọ mú yín débẹ̀ ṣé bẹ́ẹ̀ padà bá rìn wọn jẹ́ ni. ẹ wá ń bí o akéwùgbà gold ẹ wojú tèmi o máa tẹ̀sí lójú gbogbo àṣírí pọ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ ya wèrè ẹ̀ gbádùn ni. ṣebí tí ẹ bá ti wá sọ fún Saheed Shittu ẹ dìbọ́ǹkì ẹ lójú gbogbo ayé pé Saheed Shittu kì í ṣọmọ yín mọ́ ṣẹjẹ bá ti dìbọ́ǹkì ẹ àmàyọ bọ́ tí ẹ bá dìbọ́ǹkì ẹ tí bá padà wá next time tí bá wá bá yín sọ̀rọ̀ máa fọ́ gímọ̀ yín lórí máa kọ́ yín kò lórí ṣé ẹ ti ráwọn ẹlẹ́sìn ṣé ẹ ti ró lórí ibú ọmọ tó lòún dúró tán ọmọ ìran kíran tó lòún dúró tán. ọ̀rọ̀ méjì péré náà mo fẹ́ sọ mẹ́. ọ̀rọ̀ àkọ́kọ́ ni wípé
sẹ́yìn tó bá rí báyìí ó dá lẹ́gbẹ̀ẹ́ kan ó tún dá lẹ́gbẹ̀ẹ́ kan gẹ́gẹ́ bí òpó ọmọ kékeré tèmi. Ibi tó ti dá ibẹ̀ ni wípé sẹ́yìn tó wáyé pé mùsùlùmí àti mùsùlùmí ni wọ́n ń kojú ara wọn tí wọ́n bára wọn fà wàhálà, èmi sì rí ibi tó sì máa ń wọ̀n díẹ̀, àbùkù náà ni o, ṣùgbọ́n ó sẹ́pẹ́rẹ́ díẹ̀ ju kí mùsùlùmí ó máa ṣe àyọjú ràn lọ bí ẹ̀sìn ẹlẹ́sìn kan lọ. Àkọ́kọ́ nìyẹn. Ẹlẹ́lẹ́kejì, gbígbà mi ti fẹ́ yan aṣáájú ẹ̀sìn, pàápàá jùlọ ọlọ́pàá tó gbá díẹ̀, excuse wo ló fẹ́ ṣe? Alábàárù tó faṣọ ọlọ́pàá gbà pààrọ̀, excuse wo ló fẹ́ ṣe? Sí kọ́lọ̀ ní ọmọ ni àbí nọ́mbà ní òbí rárá rẹ̀. Ibi táyé tí mo ń bàjẹ́, àwọn àgbàlagbà ní tí irú bá fẹ́ bàjẹ́ wọn á ní kan fi iyọ̀ tún ṣe, tata bá fẹ́ bàjẹ́ wọn á ní kan fi iyọ̀ tún ṣe, tọ́bẹ̀ ò bá dùn wọn á ní kan fi iyọ̀ ṣe. Tí iyọ̀ gangan bá wá bàjẹ́ kí ló fẹ́ fi tún iyọ̀ ṣe? Àwọn tá ń kẹ́kọ̀ọ́ lára wọn, àwọn tí wọ́n ń polongo ẹ̀sìn, àwọn tí wọ́n ń polongo ìwà àbàjẹ́, àwọn tí wọ́n ń sọ pé ànábì sọ pé, tí wọ́n sọ pé kùránì sọ pé, tí wọ́n sọ pé àdéhìtì sọ pé, àwọn rèé ni wọ́n á kóra wọn jáde bí ọmọ ọjọ́ mẹ́jọ yìí, wọ́n wá sọ̀rọ̀ àwọn dolórí fújì, kálukú wá ń fi èébú lórí social media ní jojoojúmọ́, wọ́n wá fi wá orúkọ tọ́lọ́run dẹ̀ ti sọ yín lórúkọ dáadáa, tẹ̀ ti gbajúmọ̀, tẹ̀ ti dìlú mọ̀ká, ayé wa tó mọ̀ yín, wọ́n mọ̀ yín lọ́nà tó dáa. Alájà Kaola, Ọlọ́run ò ṣe yín lẹ́ni tí wọ́n mọ̀ nídìí pé ẹ mọ̀ ni olórí àwọn olóṣò ni, ẹ mọ̀ ni kokéènì ń gbé, Ọlọ́run sọ̀rọ̀ yín bẹ́ẹ̀, wọ́n mọ̀ yín nídìí ẹ̀sìn. Kódà nílẹ̀ Yorùbá, mo fẹ́ lè pẹ́yìn ní obìnrin àkọ́kọ́ tó gbajúmọ̀ tí ń kéde ẹ̀sìn lọ́jọ́ tó ti pẹ́, ti pé ó yẹ kí wọ́n dákọ yín, ọ̀rọ̀ tí wọ́n bá sọ lórí Nana Aisha ló yẹ kán máa sọ nípa yín. Mi ì sọ pé ẹnìkan kan jẹ̀bi o, mi ì sọ pé ẹnìkan kan jàre o, torí júkù lọ́rọ̀ yìí kì í ṣèjà, ń tẹ́ ń já sí gangan kò sẹ́ni tó sọ, kò sẹ́ni tó mọ̀, ṣùgbọ́n ó wà ridiculous. Inú mi kọ́kọ́ dùn sí yín nígbà tí ẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ wàhálà yìí, tẹ́ ẹ padà pera yín padà, tẹ́ ẹ ṣe apology. Nígbà mo tó gbọ́ wá sí kan tí bàbá kan bá yín sọ̀rọ̀ yóò tó bí 4 years ní sí àbí 2 years tí bàbá yẹn kìlọ̀ fún yín ní tẹ́ gbé dání, gbà pé ẹ mọ̀ fa wàhálà. Àkọ́kọ́, tọ́mọ bá ya ìhànà láyé, díẹ̀ lọ́wọ́ ọmọ púpọ̀ lọ́wọ́ ìyá rẹ̀ ni. Ọlọ́run ní jẹ́ kí gbogbo wa bímọ tí ó yẹ ìhànà, torí wọ́n believe pé 75% ẹ̀kọ́ tó máa ń kọ́ ara ìyá rẹ̀ ní ti ń kọ́. Ìdí nìyẹn tí gbogbo tí ń jóbìnrin tó bá ti jábí amọ̀ tó fi gbọ́dọ̀ wà very careful nípa ọ̀rọ̀ sísọ, nípa ìwà híhù, nípa ìṣesíkíṣesí. Ẹ bá ń tọ́mọ lọ́wọ́ tí bàbá àtọmọ bá ń gbéra wọn ṣépè, tí ń pera wọn lólórí ibú, olórí ibú ò ní wọ́n lẹ́nu ọmọ yẹn tó bá délé ìwé. Ọmọ mi kan ti dé rí tó ní school, ọ̀rẹ́ òun kan sọ pé àbó ya wèrè ni, mọ́mì ṣèbí kò dáa, it's not good, mọ́mì ẹ̀ ní kò dáa o, mọ́ bá wọn sọ o. Tó fẹ́ kọ́mọ ẹ̀ dà ló ṣe ń fún nírú ẹ̀kọ́ yẹn. Màmá, bàbá, Akéwùgbà Gold, Alájà Kaola, irú ẹ̀kọ́ wo, ẹ má jẹ́ ká lọ síbi àwọn ọmọ tẹ́ bí nínú, irú ẹ̀kọ́ wo lẹ fẹ́ ká kọ́ lára yín? Èèyàn méjì ń jẹun, ẹnìkan ló rún bẹ́ẹ̀, ẹnìkejì níwọ̀n náà, èèmọ̀ pé wọ́n náà ń rí. Tàwa là ń bá wí. Ẹ̀dẹ̀ tí wọ́n á jáde inú àwẹ̀, ẹ máa bá wa sọ̀rọ̀ Ọlọ́run, ẹ fẹ́ ká gbọ́. Ẹ̀yin lẹ jẹ́ ká mọ̀ pé ayé fúyẹ́ gan. Ẹ̀yin lẹ jẹ́ ká mọ̀ pé ayé ò jẹ́ nǹkan kan. Ẹ̀yin lẹ jẹ́ ká mọ̀ wípé ayé láti pèsè ọ̀run lẹ̀. Tá a bá lọ sí hajj, Ọlọ́run bá fún wa lórí ọ̀fẹ́ àti lọ. Tá a bá ṣe déédéé kan nínú ẹ̀yin méjèèjì yìí ní Mẹ́kà, ẹ wà ní ẹni tí ó síwájú wa tí wọ́n mọ̀ sí làbáìkà lásẹ̀ríkà làbáìkà.
àwa náà bá máa ṣe tẹ̀lé yín sáà tí ẹ mọ̀ bóyá àwa tá à ń tẹ̀lé yín gan bóyá dáa jù yín lọ wájú Ọlọ́run tá a bá wílé ni àlè mọ́ lè sọ lọ́la ẹnu mi ò gbá láti bò yín kí ló dé ẹ mọ̀ jà dójú tẹ̀sìn tá a gbé dání mọ́ tí kì í bá ṣe pé Ọlọ́run fẹ́ràn Islam ẹyọ kan tí ẹnì kankan ò fi lè convince mi nínú ayé nu torí mo rí pé ìwé ìtọ́pọ̀lọpọ̀ olórí aṣíwájú nínú ẹ̀sìn tẹ́ ẹ fi ń polongo ẹ̀sìn Islam tí kì í bá ṣe pé Ọlọ́run ló ní ẹ̀sìn rẹ̀ fúnra rẹ̀ ẹ ti bìwó Ọlọ́run nìkan tó ní ló gbé Islam dúró fún rẹ̀ ọ̀tọ̀lẹ́lọ́ fìrù fọ́nà lọ́dọ̀ àwọn kìrìsìtẹ́nì ọ̀tọ̀lẹ́lọ́ fìrù fọ́nà lọ́dọ̀ àwọn ẹlẹ́sìn àbáláyé táwọn bá wá dé tán wọ́n wá máa kó gbogbo wa pọ̀ àtàwọn tá a bá yín mọ̀ ń pa rẹ̀ àbí sẹ́yìn nìkan lẹ dá ní ànábì tí ń bú lónìí Allah tó ń bú lónìí sẹ́yìn nìkan lẹ dá ní. níbi pé wọ́n ti á sọ báíbù wa di novel wọ́n ti sọ Quran wa wọ́n ti sọ di novel kálukú wa ń kàlákà sí é wọ́n máa gbé ẹ lọ wo Quran kékeré kan wọ́n máa ṣe interview lóríṣiríṣi wọ́n máa jáde ẹ lọ wo ẹ lè ríbi kí wọ́n mẹ́ ẹ lè ríbi tí wọ́n ti ń gbá ẹ mẹ́ ẹ lè ṣùgbọ́n gbà tí mi ò bá ti yín wá ní ìbátàfà kankan wá ní ìdẹ̀bá ti wòlíì kankan wá kódà asáfùlà wọ́n ní ìtànẹ́bì kan ni mò ń tẹ̀lé wàláhì Ọlọ́run mi nìkan ìgbàgbọ́ mi dẹ̀ ni pé la ilaha illallah Muhammadu Rasulullah ọ̀tàn mo sì gba gbogbo àwọn ànábì tó tó lẹ́yìn ẹ̀ gbọ́ including ànábì Ìsá tó bá yẹ pé tòótọ́ lẹ gbà ànábì Ìsá gbọ́ ẹnì kankan yóò ní jáde kẹ́ máa kọ̀ndẹ́mù bíbélì wọ́n kọ́dà àwọn ọ̀kọ́dà ẹ sá mọ̀ pé Ìnjílà wà fún Ìsá ẹ̀yin kọ́ lẹ máa rí àbùkù nù bíbélì kò sí bẹ́ẹ̀ ṣe rábùkù nù bíbélì tẹ́ẹ̀ni tako Jésù tẹ́ẹ̀ni tako Ìsá èdè tí kálukú bá dẹ̀ mọ̀ àti ìlú tó bá ti ń gbé inú yóò mọ̀ fi pé tó bá ní. àmì ẹni tí ń pànábì ládéwálé àmì ẹni tí ń pànábì ní Mustapha àmì ẹni tí ń pànábì lákẹ́hìndé gbẹ̀gbẹ̀ tó tẹ́ máa ń pe Jésù ní Ìsá tẹ́ máa ń pe Ìsá ní Jésù tẹ́ máa ń pè lọ́mọ Mọ́ríámọ̀ tẹ́ máa ń pè ní olùgbàlà tẹ́ máa ń pè ẹ̀jẹ̀ kálukú ọmọ ẹ̀ sì fìdájọ́ lẹ̀ fọlọ́. náà sì ẹ̀yin tẹ́ ń bá wa sọ̀rọ̀ Ọlọ́run ẹ̀yin tá à ń rí bí aṣíwájú wa ẹ̀yin tá à ń rí bí ẹni ìtẹ̀lé ẹ̀yin tẹ́ ń ṣe wáàsí tẹ́ ń ṣe sọ̀rọ̀ Ọlọ́run tẹ́ ń sọ ṣe ń hàn lára yín ibo ló wà lára yín ibo ló wà lára yín. Alhaji Taofeek Akeugba Gold ẹgbọ́n mi dáadáa níyìn àwọn èèyàn dẹ̀ mọ́ fẹ́ gbọ́ yín gan Alhaji ẹ mọ́ bínú torí tọ́lọ́ àtàná Muhammad síbẹ̀ ṣe ń sọ̀rọ̀ síbẹ̀ lè ṣe rí ṣá because mo ń wo gbogbo àwọn ogun tẹ́ ẹ̀ máa kojú ọdún náà ó kéèyàn dáa kò pé kọ́ mọ́ fèsì ogun. mo ti rí fídíò kan ẹ ti ṣe ní ìsìnká pé ẹ̀yin mùsùlùmí tó bá yẹ pé tòótọ́ ni mò ń ṣe tọ́lọ́hún ẹ sọ́pọ́ọ̀tì mi o ẹ̀yin kìrìsìtẹ́nì torí pé mò ń fẹ́ àlàáfíà mò ń fẹ́ rẹ̀ pọ̀ lọ́dọ̀ yín ni wọ́n fi gbógun tì yín ẹ dúró tì mí o ẹ̀yin ẹlẹ́sìn àbáláyé torí pé mo ní ká gbégbé àlàáfíà ká gbégbé ayé rọrùn ni wọ́n fi gbógun tì mí o. ìdènà sọ̀rọ̀ tẹ́lẹ̀ mistake tó bá ṣe pé torí èèyàn nìkan ni Bíbélì ní ìgbàgbọ́ rí ó mọ̀ ọ́ lára dá láì ṣẹ̀ṣẹ̀ képe ní kankan bí kí wọ́n dúró tì í ẹ ṣe képe ní tẹ́ gbójúlé tó ẹ pọ́ lọ́hùn nìkan ilẹ̀ gbójúlé ilẹ̀ dúró tì wàláhì tàláhì súnmọ́ bí láì lẹ́sẹ̀ láwà agbójúlé ọ̀hún bí jogún òfò atẹ́gùn lè dagi oko láàmú ṣùgbọ́n kò ní wọ́. bàbá fẹ́yìn owó kẹ ọ̀kan lọ́fọ̀ ọmọ ṣé tó bá yẹ pé tọ́lọ́run lẹ gbé dání squally ẹ mọ́ wẹ̀yìn tó bá yẹ pé tọ́lọ́run lẹ fẹ́ ṣe ẹ mọ́ wulẹ̀ kákòjọpọ̀ kan ibi pé ẹ̀dà kákọ́ọ̀sì kan lẹ̀ kò sí nǹkan kan tí ń jẹ́ kákọ́ọ̀sì ìbẹ̀rẹ̀ ọ̀tẹ̀ ni gbogbo pé kẹ́ ẹ lọ dẹ́gbẹ́ kan lẹ̀ ẹ máa lọ́tà sí ni gbogbo pé kẹ́ ẹ lọ organize nǹkan kan ẹ máa ní ọ̀tá sí ni ẹni tí ó bá ṣe aṣíwájú yóò jẹ́ ẹni tí kìí ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ yóò jẹ́ ẹni tó sì pé amòfin tó mọ òfin tó de nǹkan tó tù
kì í ṣe irú yín tí wọ́n ń sọ. Mo sorry o, mi against ayò tẹ́ ẹ jẹ́ o, ṣùgbọ́n mo rò pé láti ìgbà tẹ́ ẹ ti kó ẹgbẹ́ tẹ́ ẹ kó jọ, mi mọ orúkọ ẹgbẹ́ o, ìmọ̀ náà pè kò pé, àti ìgbà tẹ́ ẹ ti kó jọ, bàbá ẹ ti ní crisis gan tó pọ̀, ẹ ti ní crisis tó pọ̀. Nígbà tí kéèsì Alfa Saheed Shittu náà ṣẹlẹ̀, bàbá kò yọ yín lẹ̀. Nígbà kéèsì Ìlọrin ṣẹlẹ̀, bàbá kò yọ yín lẹ̀. Ẹ̀yin àti Kaula náà ló tún délẹ̀. Ẹ wò gbà tẹ́ ti ń fà, tí ń rú tẹ̀ ń panẹ̀, tí ń rú tẹ̀ ń panẹ̀. Kálukú yín ẹ̀yin méjèèjì wá ń rojọ́, ojú wa ń ti àwa mùsùlùmí. Ó wá dàbí ìgbà kan tí Saheed Òṣùpá àti Pasuma ń fa wàhálà. Oṣù Ramadan la wà yìí, oṣù tánàbí pé ní oṣù dáríjì ẹ̀ṣẹ̀. Ẹ jẹ́ kálukú yín lọ súnmọ́ Ọlọ́run, ẹ lọ bẹ̀rù Ọlọ́run, ẹ lọ tọrọ àforíjì. Gbogbo tẹ́ bá ń ṣe ní kọ̀rọ̀, tẹ́ ń sọ pé Ọlọ́run rí yín, ẹ jáwọ́ yẹn náà rí yín, ẹ ṣe ní gbangba. Ọlọ́run ní fi yín bú Islam o, kò ní fi Islam bú yín. Wọ́n ní mo fẹ́ kẹ́ ẹ yẹra yín wò, ẹ̀yin méjèèjì, including Alhaji Ọ̀kanlọ́mọ. Ẹ dá nílé, ẹ dá níta, ẹ wá tó dá nínú ẹ̀sìn, ẹ wá mọ́ kàbùkù bá ẹ̀sìn táwọn èèyàn fi mọ̀ yín. Alhaji Akeugba Gold, wọn mọ̀ yín lọ́nà míì, ọ̀nà Islam wọn fi mọ̀ yín. Torí jíjà àfáà yín ni wọ́n sì mọ̀ yín. Inú ẹni tó rẹkọmáǹdì yín fáyé làwọn òbí tó bí yín wà, torí ọkọ̀ tí ẹ gbé dání. Ìgbà tó orúkọ yẹn dà, ilẹ̀ yìí ṣe ń jẹ. Inú ẹni tó rẹkọmáǹdì yín fáyé ni kábíyèsí Aláàfin tàná wà. Tó pé tí Grace kan bá wà nù ààfin, wọ́n pé ẹni tó wà lóyà tí mo trust, Àfíkà Akeugba ẹrú, àwa mọ̀ dáadáa. Ẹ wá mọ́ gbàgbé ìwà tẹ́ ń wú gbà náà táwọn èèyàn fi ń pọ́n yín lé. Àpọ́nlé yẹn wà lára yín, ọ̀rọ̀ yín máa ń wúyàn lórí, wáàsí yín máa ń wúyàn gbọ́. Kò sí bí yín ó ṣe gbọ́ lecture yín tínú yín ò ní dùn, including Alhaja Kaula. Bí wọ́n ṣe máa ń sọ pé obìnrin ṣaṣíwájú ẹ̀sìn, tí máa ń gbọ́ wáàsí Alhaja Kaula lálálẹ́ nígbà tí mo fi wà lọ́yọ̀ọ́, inú mi máa ń dùn ní lórí rédíò. Pé Allahu Akbar, obìnrin ń ṣe wáàsí báyìí. Ọ̀tọ̀ ní kéwú, ọ̀tọ̀ lásọ yé, ọ̀tọ̀ ní kéèyàn mọ nǹkan tó fẹ́ sọ. Gbogbo ẹ̀ lọ́lọ́run fi jíǹkì yín. Ẹyọ kan ìwà aládàáwọ̀ ẹ̀yin méjèèjì. Ẹyọ kan yìí ìlàdàáwọ̀ ẹ̀yin méjèèjì. Ìbàdàn àtọ̀yọ́, kí ni ìṣòro yín? Tó wá jẹ́ pé tẹ́ ẹ bá fa wàhálà, tẹ́ ẹ bá ti fa wàhálà yẹn lórí social media, káyé máa bá kí tó lọ́gẹ̀ lè máa bá gbé, kí tó máa bá yín gbà. Ó dáa, ẹ jọ nítorí Ọlọ́run. Èmi bẹ̀ yín ni, àríkọ́ṣe rere lẹ jẹ́, àwòkọ́ṣe rere lẹ jẹ́, lọ́rọ̀ ẹnu yín jẹ́, àwòkọ́ṣe rere lọ́rọ̀ ẹnu yín jẹ́, àríkọ́ṣe rere ọ̀rọ̀ ẹnu yín jẹ́. Alhaja Kaula bá ń bínú, tó bá dojú ìjà, tí wọ́n bá ń sọ gbogbo ìran obìnrin ní jóbe ẹnu, kò sí kó dídí Al-Qur'ani kó jẹ́ pé ní wọ́n rí wọn, wàláhì obìnrin wò ọbẹ̀. Ọkùnrin ló gbọ́dọ̀ wò ọkùnrin. Ó ti ní ìtumọ̀ míì tí wàhálà bá ti wá délẹ̀ tán, àtọ̀rọ̀ tí wọ́n ti bá yín parí, àti tọdún 10 àti tọdún 9, ẹ wá mọ̀ kó síta. Ọlọ́ngẹ̀, àwa tẹ́ ń ṣe wáàsí fún, sọ wá tó ṣe alẹ́nu láti máa ṣe wáàsí fún yín. Àwa tẹ́ ń bá sọ̀rọ̀ tù sọ tó ṣe wá lẹ́nu pé aláwọ̀ á máa pàrọwà fún yín. Ó kù díẹ̀ káàtó. Ẹ lo àǹfààní inú àwẹ̀ yìí. Gbogbo tẹ́ ẹ bá ti sọ jáde ní àkókò tí inú bá ń bí yín, tó bá di pé wọ́n padà pè yín tán bí ìgbà tí abiyamọ bá ń bínú ni tó ju ọmọ sínú ẹ̀rùn, ìgbà tí inú abiyamọ bá rọ̀, inú ẹ̀rùn lè mọ̀ rọ̀, ẹ̀rùn ó ti jẹ ọmọ pa. Àwọn nǹkan tẹ́ ẹ bá ti sọ lẹ́nu ìgbà tẹ́ ẹ bẹ̀rẹ̀ wàhálà ìpadà, àìmọye fídíò tẹ́ ti ṣe tó ti pẹ́ táwọn èèyàn lọ gbé jáde. Ọlọ́run ó kún yín o, yín ti náà sọ̀rọ̀ tẹ́lẹ̀ mistake. Ẹ̀yin tẹ́ bá súnmọ́ Alhaja Kaula, ẹ̀yin tẹ́ bá súnmọ́ Akeugba ẹrú, ẹ bá wọn méjèèjì sọ̀rọ̀. Èmi ò pé kẹ́ ẹ pọ̀ wọn papọ̀,
Alhaji Taofeek gẹ́gẹ́ bí tẹ̀gbọ́n-tàbúrò ìmọ̀ràn tí mo fẹ́ fún yín ni pé ẹ fèsì àwọn DS tẹ́ ń bá sọ̀rọ̀. Dandan kọ́ ni kẹ́ ẹ lórí àfà, dandan kọ́ ni kẹ́ ẹ lóde àfà, dandan kọ́ ni kẹ́ ẹ ní kakọ́s. Kò pé yín ẹlẹ́dàá yóò faramọ́ psychologically ni o, èmi ò wúṣẹ́ fún yín o, mi ò wúṣẹ́ fún yín. Kò sí tó burú nù kéèyàn ní colleague lẹ́nu iṣẹ́ tàbí lẹ́nu tó bá gbé dání. Ṣùgbọ́n tí kíní yẹn bá ti pọ̀ jù, ájò àṣejù ní báwo ló ń ṣe ní wá. Ẹ sá fáwọn kankan ní ayé, ẹ jìnnà sáwọn kankan. Kíkọ́ ọmọ bàá máa ta sí wáìtì tẹ́ wọ̀. Salamu alaikum warahmatullahi wabarakatuh. Ẹ̀yin olólùfẹ́ mi, akóògbẹ́. Ajambade Ojo TV, àwọn fídíò mi, old fídíò, àwọn old fíìmù mi, new fíìmù mi ó ti wà ńbẹ̀. Ẹ lọ bá mi subscribe sí. Ojú òní tì yín, náà ò ní tọrọ yín, ẹ ní wọ́wọ́ tì. Ajambade Ojo TV, Ajambade Ojo TV, ẹ lọ bá mi subscribe sí. Àlàáfíà fún yín. Hey you! Follow gbé mọ́tò mi lọ. Mọ́tò ẹ àbí mọ́tò wa? Pẹ̀rọ, ṣé wọ́n lọ fún ní mọ́tò ní àbí mi? Èmi ò mọ̀ yẹn. Nǹkan tẹ́mi mọ̀ ni pé dáàdì mi ló ní mọ́tò. Nǹkan tó bá dẹ̀ tọ́ sí dáàdì mi ó tọ́ sí èmi náà. Oh my, Pẹ̀rọ má sún mi kan ògiri. Wèrè sún tí wèrè bá sún kan ògiri. Wèrè má bùyàn já o. Pẹ̀rọ, you know what? I don't want to get into this form of argument with you. Fún mi ní kí mọ́tò yẹn kí má bá ẹ fa wàhálà. Jọ, bóyá kó bá mi fa wàhálà. Jẹ́ ká jọ fa wàhálà. Nítorí pé mi gan náà níbi tèmi àti àwọn ọ̀rẹ́ mi tá jọ ń lọ. Jọ nígbà tèmi bá fún ẹ ní kọ́kọ́rọ́. Kí ló fẹ́ kí n fi gbá àwọn ọ̀rẹ́ mi? I don't care. Okay. I don't care. Nǹkan tó bá wù ẹ́ kó fi gbé àwọn ọ̀rẹ́ ẹ. Nǹkan tó bá wù ẹ́ kó sọ fún wọn. Just give me that key now. Otherwise, màá lá ẹ nígbàjú. Mi ò gbọ́. Ṣé ó jábọ́ lẹ́nu ẹ ni àbí ò mọ̀ mọ̀ sọ? Ṣé èmi ni pẹ̀rọ ń bá sọ? Àyà máa give me that key. Give fún mi kí yẹn. Fún mi kí. Give me that. Ẹ wá máa gbà. Ẹ wá máa gbà. Pẹ̀rọ, kí ni sọ ọmọ fẹ́gbẹ̀ rẹ ni? Àbúrò tó gbọ́ ọdún kan ni. Kí ló wí? Ẹ kọjú sí wọn. Uncle, ẹ kọjú sí. Òun ni kẹ́ bá wí. Tó, ṣé ọmọ rẹ̀ gbọ́n rẹ̀ fi ni? Àdìkẹ́bà kẹ́bi wọn ẹ kọjú sí wọn sẹ́. Uncle ẹ má face mi, èmi kọ́ lè má face, òun lè má face. Òun làbúrò mi náà. Òun lẹ̀gbẹ́ rẹ̀ tòótọ́, ẹbí wọn làbúrò. Èmi náà kọyìn sí. Wọ́n bó ṣe kọyìn sí. Uncle ẹ kọjú sápá bẹ́ẹ̀. Kí n tó kọjú sí. Ẹ mọ̀ sọ mi dópò lò. Àwùjọ mọ̀ rò pé wọn ò ní láàka ẹni. Bí mo ṣe wáyé, ilé oní gan mò ń tò. Mo ti tó dúbúlẹ̀tì rí. Tí mo tó mo ti búlọ̀kù rẹ̀ dáwọ̀ tí mo tó wọ̀. Ó ti ayé mi. Ọ̀ya, ìsọnulé. Mo ní ìsọnulé. Àtọ́ba àti mọ́nà ọ̀gbọ́n ni mo sọ. Olùsùn mo ṣe fi ó pè pí lè ti rò. Tí bàbá ṣe déédéé yín kọ́, wọ́n máa dúró sí lágbàlagbà.